Sorry, ask me why I said so. Ibati Anike Chanter tó kí bàbá mọ́ ẹ̀gbá tó ní káwọn ọmọ Abẹ́òkúta náwó èèyàn mọ́ tún mọ̀ pé Imo State ló ti wá. Àníkó wà láti fún Máyọ̀lá Abẹ́òkúta sọ pé máa rógòlò. Sọ pé máa rógòlò. Shall we jam our hands together? As we take us further on this program of praise, we have another very fine chanter.
She's going to be coming up now to take us further. And we'll thank you for that. Praising Jehovah. When Jesus joined our house, shall we receive? This is the first time you will see Oyinbo woman using Yoruba. Please come forward, my sister. When Jesus joined our hearts, shall we receive? Please come up. Hallelujah. I live in the house of big hallelujah. Àwọn tá lè sọ ìgbà tí so máa ń jáde nínú wa. Àwọn tá lè calculate ìgbà tá máa ń so ní ìṣẹ́jú ní wákàtí. Àwọn tá mọ bí omi ṣe máa ń dún tòlótòló lọ́nà fún wa. Can you please make your ways to Jesus and love him something nice? Bàbá yìí bá ò sí ó kò ní kó má jẹ Ọlọ́run mọ́. Àwa láàárọ̀ jinlẹ̀ àwọn. Then you can lift your legs. That you are contented with that little that you have. That your faces are shining. Before I go to the praise, just speak a word of song from your mouth and just sing to Jesus. Just sing. Just sing to Jesus. You want to pray, you want to pray, sorry, or be very ordinary.
ti bá yín lọ́dún ìdí ọ̀dọ̀rọ̀ yìí wà. Ṣé ẹ̀yẹ ká yọ ọjọ́ ọdún bẹ́ẹ̀ ti jẹ́ tẹ̀lẹ̀ tó máa jí sáyé? Nínú ìrírí mi lọ sí General Hospital lọ́dún yìí, mo pàdé obìnrin kan níbẹ̀. Dáàdì mi, obìnrin yẹn sà, ó ní diabetes, ó dẹ̀ gba ojú lójú ẹ̀, ó gba etí létí ẹ̀. Àwa mélòó ni diabetes patient tẹ́ mọ̀ létí wo òkè fọ́, tójú wo fọ́. Oúnjẹ mélòó lẹ ti jẹ tó yẹ kó gbòdì lára yín tẹ̀lé jẹ́ successfully. Bàbá tó káyé láyà láyé òpèlè kàláyà láíláí. Royal Majesty ọba tí kò lè kàn láíláí. Òbí gbogbo ayé, màmá àti bàbá everybody wá. Mọ́mí níbi tẹ́ ìgbà kọjá lórí ìjọba kọjá tí ò lẹ́gbẹ́ tẹ́tẹ́. Tó bá ṣẹlẹ̀ sí ibò tí ìjọba fẹ́ bọ́ lọ́wọ́ fà. Àwọn ẹlẹ́ṣẹ̀ ládàládà yóò mọ̀ ṣàánú wa lọ ni. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ikú yẹ kọ́kọ́ fi jẹ́ lọ́dún yìí yẹn mà. Wọ́n máa wò ó lórí. Gẹ́gẹ́ sí ìlú olùsọ wọn bá fún wọn ní ìkọ́kọ́ parọ́ ni. Wọ́n sọ bí ẹbí wọn sọ bẹ́ẹ̀. Ọlọ́run tó jẹ́ ìdáná lórí ọ̀rọ̀ ẹ̀mí àti yín. Àtọ̀pẹ́ ìyí yá. Ọkọ̀ àdúrà bí ọ̀gá. Ọ̀pá tó. Ìyí yá ojú ọ̀gá rẹ̀. This way. Amen. Let's do it this way. I suppose there is a song that the Lord, or the Spirit of the Lord is